Aishat Raji ayé ẹ̀ ti bàjẹ́ olówó tẹ́ ń kọ́bọ̀ adójútì ni amúnibúni ẹ̀yin náà gbọ́rọ̀ tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sọ pa àwọn tíátà látàrí ìwà olórí burúkú tó wù ẹgbọ́rọ̀ tó sọ láàrin òun àti Austin Emmanuel àti Ibrahim Tẹ̀lẹ̀ ẹgbọ́rọ̀ burúkú lẹ́nu Aisha ọmọ àlè yìí. wo òòdó mi ìdú ẹ mi ìdú ẹ òòdó mi ìfẹ́ òfẹ́ mi ìdú ẹ òòdó mi mi ìdú ẹ mi ìfẹ́ òfẹ́ mi òfẹ́ mi òfẹ́ mi òfẹ́ mi òfẹ́ mi mi ìdú ẹ òòdó mi ìdú ẹ òòdó mi ìdú ẹ òòdó mi mi ìdú ẹ mi ìdú ẹ òòdó mi ìdú ẹ òòdó mi. Òòdó mi ìdú ẹ òòdó mi ìdú ẹ mi ìfẹ́ òfẹ́ mi òfẹ́ mi mi ìdú ẹ òòdó mi mi ìdú ẹ òòdó mi ò fẹ́ òfẹ́ mi mi ò fẹ́ òfẹ́ mi òfẹ́ mi òfẹ́ mi. káti ẹ̀ ní pé lóòótọ́ ni Austin Emmanuel ń sọ pé bóyá nǹkan kan wà pọ̀ láàrin àwọn méjèèjì bóyá ń bára wọn sùn tó bá ń bí léèrè ọ̀rọ̀ kò yẹ kí Aishat Raji ó dáhùn tó bá pé lóòótọ́ lórí ẹ̀ pé tí ì ṣe olórí burúkú tí ì ṣe olóbò tẹ́ ń kọbọ̀ kò yẹ kó tiẹ̀ fèsì rárá sọ ọ̀rọ̀ kódà kan ṣe ń tàwé fún kò yẹ kó dá wọn lóhùn wọ́n á sọ wípé òòdó mi ń dú ẹ wọ́n òòdó mi ń dú ẹ òòdó mi wọ́n á sọ dorin so fẹ́ kàn fi bíìtì sí ni ṣé nǹkan gidi ló ń ṣe yẹn tó dẹ̀ bímọ ọkùnrin òye káwọn èèyàn máa sọ̀rọ̀ sáwọn òṣèré tíátà pé olórí ibú gbogbo yín ó ga gan o olórí burúkú ni ò ní làákàyè kankan ìyá kan bẹ nílùú Èkó ní abúlé Ẹ̀gbá ìyá alárùbáríkà ìyá wa Fẹ̀fúndára olómi tútù bóyá ẹ fẹ́ ṣẹ́fà ajé iṣẹ́ yín ò lọ déédéé ọjà yín ò yá ẹ fẹ́ dẹrù ẹgbẹ́ ẹ fẹ́ ya ẹgbẹ́ á lò fọ́nrán wọn ẹ̀yin náà pè nọ́mbà wọn ìlú Èkó ni wọ́n wà ẹ̀yin àti máa ń polówó èèyàn tìyá ẹ̀ tún yàtọ̀ ẹ kàn sí wọn nílùú Èkó náà wà ìyá. adé wá mi wá o èmi ò lè láyé ṣe. ẹ̀wé jẹ́ òògùn jẹ́ ṣùgbọ́n Elédùmarè gbé agbára wíbẹ̀ ìjẹ́bẹ̀ fún àwọn kan nínú ayé yìí láti máa fi tú àti láti máa fi dè bẹ́ẹ̀ láti máa fi sọmọ aráyé lóore àdúpẹ́ o Royal Majesty yẹ̀yí Ọ̀ṣunbùkọ́lá olómi tútù Afẹ́fúndára àgbáyé arẹwà omi olórí àbíyí ògbóni àgbáyé ọbabìnrin alálà ìṣẹ̀ṣẹ̀ àgbáyé aláṣẹ ajé àgbáyé tẹ́lẹ̀dùmarè ń lò láti kápá gbogbo ìdojúkọ tó bá dé bẹ́ẹ̀ dá lókè èpẹ̀ irú ìṣòro wo ni tiẹ̀ àìrọ́mọbíni tàbí àìróyún ní iṣẹ́ rẹ kò lọ déédéé bí ọkọ ọ̀run tàbí ìyàwó ọ̀run bá ń dà ọ́ láàmú yíya ẹgbẹ́ ni tàbí dídú ẹrù ẹgbẹ́ ẹ̀yin fẹ́ ṣe ifá ni tàbí bíbọ ifá pàbàmbarì ẹ̀ ní ṣíṣe ifá jẹ́ tí ọ̀nà ẹni ó sì máa là wà bẹ́ẹ̀ lára máa tún ní pẹ̀sẹ̀ bóyá ìwọ wá kẹ́fìn pé ọmọ omi ní ọ́ tàbí ọmọ rẹ wá ṣe ọ̀ṣun gbé ìkòkò kalẹ̀ yóò sí ọ́ láǹfààní púpọ̀ irú ìràwọ̀ wo ló yẹ kó fi sọkọ tàbí sí aya àwọn nǹkan wo ni ìràwọ̀ rẹ nílò táyé òfin tẹ̀ ọlọ́run gbẹdẹmukẹ́ ẹ wá ṣàyẹ̀wò bóyá ẹ̀yin sì fẹ́ bọ́rí ni ẹ máa bọ̀ ìwọ ní ìbálòpọ̀ lójú oorun èyíkéyìí ìṣòro tó bá ń bọ̀ farafinra lókè èpẹ̀ gbogbo ẹ̀ kéré níwájú Elédùmarè nípasẹ̀ mọ̀mọ́ wa tẹ́lẹ̀dùmarè ń lò láti ṣe onírúurú ogun wọlẹ̀ Royal Majesty yèyé Ọ̀ṣunbùkọ́lá olómi tútù Afẹ́fúndára arẹwà omi aláṣẹ ajé àgbáyé òkè òkun lẹ́yìn wà ní àbí Nàìjíríà ẹ máa bọ̀ ní nọ́mbà 23 Ọláolúwa close abúlé Ẹ̀gbá Àjàsá command tàbí ká ẹ pè nọ́mbà wọ̀nyí 0802 308 8391 tàbí 0904 269 3823 má dàkẹ́ mọ́lẹ́ o ẹni bá dákẹ́ tara rẹ̀ ó bá dákẹ́ ẹ kàn sí wọn lónìí kẹ́ ẹ sì rẹ́rìí ayọ̀.